ǹlẹ́ o ẹ̀yin èèyàn mi, ṣé dáadáa lẹ wà? Mo kí yín káàbọ̀ sí abala ǹjẹ́ ẹ̀yin mọ̀ wa fún tòní. Àmọ́ ká tó bẹ̀rẹ̀ tòní, mo fẹ́ ká jọ kọ orin kan tí àwọn Yorùbá máa ń kọ wípé àkàlàmàgbò àkàlàmàgbò èyí pọ́dún jẹ o, èyí pọ́dún jẹ o. Àkàlàmàgbò àkàlàmàgbò èyí pọ́dún jẹ o. Mo mọ̀ wípé àwọn kan nínú yín náà wọ́n á bá mi kọ́, àmọ́ ohun tá a fẹ́ ṣe lórí abala ǹjẹ́ ẹ̀yin mọ̀ wa fún tòní, òun náà ni wípé àkàlàmàgbò òun kọ́ ni kì í pọ́dún jẹ, ṣùgbọ́n àkànnàmọ̀gbò. Àkànnàmọ̀gbò ní oríṣi iṣu kan tó jẹ́ wípé ó máa ń lalẹ̀ wù, kódà bí ẹ ò bá gbìn yóò lalẹ̀ wù, àmọ́ wọn kì í jẹ. Àwọn oníṣègùn tàbí àwọn eléwé ọmọ, àwọn ni wọ́n máa ń lò ó. Òun gangan ni wọ́n ń sọ wípé kì í pọ́dún jẹ, torí wípé ẹ nílò kẹ́ ẹ gbìn kó tó di pé yóò hù jáde. Mo lérò wípé ohun tí mò ń sọ yé yín. Nítorí ìdí èyí ńkọ́, ní ọjọ́ mìíràn tí ẹ bá ti fẹ́ kọ orin, ohun tí ẹ ó kọ ni wípé àkànnàmọ̀gbò àkànnàmọ̀gbò èyí pọ́dún jẹ o, èyí pọ́dún jẹ o, àkànnàmọ̀gbò àkànnàmọ̀gbò èyí pọ́dún jẹ o. Mo lérò wípé ẹ ti kọ́ nǹkan tàbí òmíràn nínú tá a ṣe lónìí. Ká máa fi ire àti ayọ̀ pàdé ní ìgbà mìíràn. Yorùbá wù mí kí yín wípé ẹ máa ṣẹ̀sọ̀. Ó dàbọ̀.